gbajúgbajà olóṣèlú àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni Comrade Ọmọyẹlé Sowore ó mà ti sọ̀rọ̀ burúkú, ó ti ju bọ́ǹbù ọ̀rọ̀ sí gbajúgbajà olórin fújì ní Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tí ó gbayé mọ̀ sí Táyé Currency tàbí Àpèsè One tàbí Bàbá Honorable, tó sì jẹ́ kó di mọ̀ wípé Táyé Currency ó lọ ń lo ipò àti agbára ẹ̀, ó sì lọ ń lòdì àpòpọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá, pápá ẹ̀ka ọlọ́pàá tó ń gbógun ti àwọn ẹgbẹ́ òkùnkùn ìyẹn Anti-Cultism Squad. Ó lọ lòdì àpòpọ̀ pẹ̀lú wọn láti fi ìyà jẹ ọ̀dọ́mọkùnrin kan tí ó ní ó bà òun lórúkọ jẹ́, èyí tí wọ́n ń pè ní Rolex D, tí Sowore tó sì ní òun ṣe ìkìlọ̀ fún àwọn ọlọ́pàá wípé gbogbo ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú ìbanilórúkọ jẹ́ bẹ́ẹ̀ kí wọ́n yé máa dá sí ọ̀rọ̀ náà, kán lọ máa ti àwọn èèyàn mọ́lé, tó sì ní ẹni tí wọ́n bá bà lórúkọ jẹ́. ní tí òfin sọ ni pé kì í ṣe ọ̀rọ̀ ọ̀daràn o, ó yẹ kí wọ́n gbé ọ̀rọ̀ náà ká gbé lọ sí ilé ẹjọ́ láti yanjú ọ̀rọ̀ láàrin ara wọn ni. ẹ rántí pé ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn Táyé Currency ó ní Rolex D, tí ó jẹ́ olórin tàkasúfèé, tó sì jẹ́ pé ó máa ń ṣàtìlẹ́yìn fún Currency kódà lásìkò tí àwọn olólùfẹ́ gbajúgbajà olórin fújì ní Alhaji Abdulwasi Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí ó gbajúmọ̀ sí Pasuma, tí wọ́n kọlu Táyé Currency tá ń sọ̀kò ọ̀rọ̀ sí lórí ẹ̀rọ ayélujára. Ara àwọn tí ó ń gbèjẹ́ tí wọ́n dúró tì kọjá sísọ àwọn ní Rolex D, ṣùgbọ́n tó jẹ́ pé lójijì ní ìjà dé láàrin Táyé Currency àti Rolex D, tí Rolex D tó sì lọ bọ́ sí ẹ̀yìn Pasuma, tó jẹ́ pé òun náà bẹ̀rẹ̀ sí ní máa fọn eré Pasuma, tó sì bẹ̀rẹ̀ sí ní máa sọ àwọn ọ̀rọ̀ burúkú nípa Táyé Currency. ṣáò ní ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá, èyí tí í ṣe ọjọ́ 24 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí, the 24th of April 2026, ó ní wọ́n ní àwọn ọlọ́pàá ni wọ́n máa lọ gbé Rolex D ní ìlú Èkó, tó sì dá a padà sí ìlú Ìbàdàn níbi tí wọ́n ti tì í mọ́lé di ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. ṣáò ní ọjọ́ rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ènìyàn Ọmọyẹlé Sowore ló pariwo síta wípé òun gbọ́ wípé Táyé Currency tí ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí, ó mọ̀ọ́mọ̀ lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá ni láti lọ gbé Rolex D láti ìlú Èkó wá sí ìlú Ìbàdàn, tó sì ní lẹ́yìn tí òun pe àwọn ọlọ́pàá tó gbé Rolex D, ńṣe ni wọ́n sọ fún òun pé kó lọ wo orí ẹ̀rọ ayélujára TikTok, níbẹ̀ ni Rolex D ló ti bà Táyé Currency lórúkọ jẹ́, tó sì ní òun béèrè pé nígbà wo ni kéèyàn sọ̀rọ̀ kéèyàn bà òun lórúkọ jẹ́, ó jẹ́ nǹkan tọ́lọ́pàá ó máa ti yàn mọ́lé sí, ṣùgbọ́n tó ní ọlọ́pàá náà sáré pa fóònù tó lóun yóò pè òun padà tí ò sì lè pè òun padà mọ́. nígbà tí Sowore tó ti wá tú àṣírí yìí nípa Táyé Currency, níṣẹ́ ló tún mú ìròyìn ayọ̀ jáde lọ́jọ́bọ̀ tí ṣe Thursday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, wípé wọ́n ti fi Rolex D wọ̀ sílẹ̀ o lẹ́yìn táwọn pariwo wọn síta dáadáa, tó ìṣèkìlọ̀ fún Táyé Currency pé kó yé máa lo agbára rẹ̀, kó yé máa ṣe agbára lò, tó sì tún sọ fún àwọn ọlọ́pàá náà wípé káyé jẹ́ kí àwọn alágbára kan máa lò wọ́n ní ìlòkulò nígbà tí wọ́n bá ti ní